kò lọ́nà lẹ́yìn odi wípé ọ̀dẹ ò dùn bí o, àjíǹde àtayọ̀ yóò máa jáde o. Ẹ wo gbogbo ọmọ Yorùbá, wọ́n ti padà gbá ọ̀rọ̀ míì yọ o. Ọmọ Yorùbá, wọ́n ti sọ̀rọ̀ àná di bá míì kójúmọ́ tó mọ́. Ìyẹn lórí ọ̀rọ̀ Nuru Ribadu. Bẹ́ẹ̀ ni o, Ribadu, wọ́n ti bọ́rọ̀ míì yọ. Ẹ gbọ́ bí wọ́n ṣe yí ọ̀rọ̀ náà. Wọ́n ní Nuru Ribadu gbà pé òun kó irinṣẹ́ fún àwọn fijilantè láti sọ́pọ́ọ̀tì ètò ààbò lórí àwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ Kwara. Nígbà tí àwọn Miyetti Allah dẹ̀ máa sọ̀rọ̀, wọn ò sọ pé fijilantè ni wọ́n o, Miyetti Allah ni o. Ẹ̀rí ibi tó tún bá ọ̀rọ̀ yọ, wọ́n ní Nuru Ribadu sọ pé òun kó irinṣẹ́ fún àwọn fijilantè láti fi kojú agbésùmọ̀mí ní ìpínlẹ̀ Kwara. Ta ló sọ bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ ni, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ National Security Adviser, ìyẹn NSA, tí ó ti wà nínú wàhálà látàrí wípé wọ́n mú àwọn Miyetti Allah kan táwọn ológun mú wọn tó sì bá àwọn irinṣẹ́ ìjọba débi ọkọ̀ tó sì bá ní ọwọ́ wọn. Nígbà tó tẹ̀ wọ́n nú dáadáa, wọ́n bá ní kó ṣe àwọn jẹ́jẹ́ o wípé ìjọba ìpínlẹ̀ Kwara ló ń kó irinṣẹ́ fún àwọn. Tó dẹ̀ jẹ́ pé lábẹ́ àsíá Nuru Ribadu ni irinṣẹ́ náà ti jáde. Tẹ́ ẹ bá ń fọkàn bá wa lọ, lábẹ́ àsíá Nuru Ribadu òun ni irinṣẹ́ náà ti jáde. Tó dẹ̀ jẹ́ pé Nuru Ribadu ń sá kiri. Ṣùgbọ́n sí yìí o, wọ́n ti pa ọ̀rọ̀ dà báyìí. Wọ́n ti yí ọ̀rọ̀ padà báyìí. Lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n ní gbogbo irinṣẹ́ yẹn, wọ́n ní Nuru Ribadu kó fún àwọn fijilantè Nàìjíríà, my country, láti fi tákù tàbí kojú àwọn agbésùmọ̀mí, àwọn bókobòko, àwọn tí ó ń ṣiṣẹ́ agbésùmọ̀mí ní ìpínlẹ̀ Kwara. Ta ló sọ bẹ́ẹ̀? Olórí Strategic Communication International Counter Agbésùmọ̀mí Center, ìyẹn ONSA, Mr. Abu Michael, òun ló sọ èyí di mímọ̀ o. Ó ní ẹ máa wádìí ohun gbogbo dájúdájú o látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí ẹ sọ pé Nuru Ribadu wípé ó kó irinṣẹ́ fún àwọn Miyetti Allah. Wọ́n ní irọ́ ni o, wípé kán máa wádìí ohun gbogbo dájúdájú. Nàìjíríà, my country. Ìbéèrè mi ni pé tí ìbá ṣe pé bí ìlú ṣe rí, ṣó jẹ́ kí irú Nuru Ribadu yẹn sì máa lẹ́nu ọ̀rọ̀? Bẹ́ẹ̀ ni o, ṣó lẹ́tọ̀ọ́ láti kó irinṣẹ́ fún àwọn èèyàn kan tó wá kó wọn jọ tó ní fijilantè ni wọ́n? Àbí ṣó lẹ́tọ̀ọ́? Ṣé àwọn fijilantè ò ní ìbọn? Àbí ẹ̀yin ti gbọ́ ibi tí wọ́n ti sọ pé ìjọba fún àwọn fijilantè ní ìbọn gidi bíi ráfù, bíi AK-47? Nàìjíríà, we don start. Tí ẹ ò bá dẹ̀ gbàgbé, àṣé ọ̀rọ̀ àgbà bí òṣìṣẹ́ lówùrọ̀ yóò ṣe lálẹ́ ni. Ẹ má gbàgbé pé ààrẹ tẹ́lẹ̀ rí, ìyẹn Goodluck Jonathan, ó ti sọ rí. Ó ní àwọn bókobòko wà nínú ètò ìṣèjọba, ó nínú ìjọba náà wà. Ṣùgbọ́n a ò kọbi ara sí. Ṣẹ̀wádìí sí pé àṣírí ti wá ń tú rẹ́kẹrẹ́kẹ́ báyìí o. Àṣírí ti ń tú rẹ́kẹrẹ́kẹ́. Náà wọ́n tún ti wá parọ́, wọ́n ti fi irọ́ bo agbésùmọ̀mí mọ́lẹ̀. Wọ́n ní fijilantè ni wọ́n. Ọgbọ́n Sodiq. Ìbéèrè mi ni pé nígbà tó kó irinṣẹ́ fún fijilantè, báwo ni àwọn ọ̀gágun ò ṣe mọ̀? Báwo làwọn ọ̀gá ológun ò ṣe mọ̀ tó dẹ̀ dá nǹkan ṣe ní ẹ̀yìn ẹ̀ in the first place? Kí ló dé tó ń kó irinṣẹ́ fún àwọn fijilantè? Ṣé o sọ tẹ́lẹ̀ pé o fẹ́ kó irinṣẹ́ fún wọn ni? O ò sọ kankan bẹ́ẹ̀. Ṣùgbọ́n o wá yí nígbà tó ń pàṣírí tú. Bàbá wá yí sí fijilantè. Aláǹtà ń sọ wípé àwọn tó ń ṣalátìlẹ́yìn fún agbésùmọ̀mí inú ìjọba ló wà. Ó jẹ́ kí ìjọba ti gbé Nuru Ribadu yìí tipẹ́tipẹ́, ó jẹ́ kó ti gbé. Ẹ̀yin rí ibi tó yí ọ̀rọ̀ lọ. Ó jẹ́ kó jẹ́ ibi tó máa yí sí nìyẹn. Ó ní fijilantè lòún gbébọn fún. A ò sì bá ìbọn gidi lọ́wọ́ àwọn fijilantè yìí. Ṣe rí
olórí NSA máa yìí ó jẹ́ kí wọ́n ti mú torí kò tí ì sòótọ́ tọ́wọ́ ìyá bá tó ó máa jẹ́wọ́ dáadáa nítorí gẹ́gẹ́ bá a ṣe mọ̀ a ti rí i pé òun gangan lálátìlẹ́yìn fún agbésùmọ̀mí irọ́ ló ń pa. torí o ṣáà lè dọ́wọ́ wú nígbà tó lóo kó bọ́ fáwọn fìjìláńtẹ́ àwọn ológun ò mọ̀ wáyé tí security authorities tí wọn ò mọ̀ láti bẹ̀rẹ̀ tó dẹ̀ sọ pé òun kò bọ̀ fún àwọn security authorities ó ṣe wá jẹ́ ẹ̀sìn ló wá ń parọ́. ẹ wò ó alága àti olùdarí ONSA bàbá ẹ tí ì sòótọ́ ó yẹ kó bu ẹ̀yìn gan so ẹ tí ì sòótọ́ nítorí gbogbo bínú rìbádù ṣe ń yí wa tó yí wa irọ́ ni gbogbo wa mọ̀ pé alátìlẹyìn agbésùmọ̀mí ni torí tẹ́ ò bá gbàgbé àtìgbà tí bàbá Minister of Defence CJ Musa àtìgbà tó ti jáde báyìí ní jìnnìjìnnì ti dé tó dẹ̀ jẹ́ pé wọ́n ti ń dárúkọ àwọn alátìlẹyìn fún agbésùmọ̀mí orúkọ Nuru Ribadu yìí dẹ̀ wà ní ibẹ̀ náà ṣùgbọ́n tá a bá sọ ó official kò official àṣé inú àwọn ìjọba ni àwọn èèyàn ìkà wà agbésùmọ̀mí tí wọ́n wá ń ranra wọn lọ́wọ́ all in the name of security tó bá tiẹ̀ fẹ́ empower vigilante tàbí ọlọ́dẹ ṣebí state government àti àwọn security agency tó kù máa mọ̀ kò sí ẹni tó mọ̀ tá bá sì fẹ́ sọ ìbáṣepọ̀ wo ló wà láàrin Nuru Ribadu àti vigilante Kwara tó fi ń gbébọn fún wọn ó ti yé yín ṣẹ̀rí pé kò papọ̀ mọ́ra wọn Fúlàní fẹ́ ran Yorùbá lọ́wọ́ ó ti rí yín pé irọ́ ló wà irọ́ la bá ń bẹ̀ Nuru Ribadu ò tí ì sòótọ́ torí tá a bá fẹ́ sọ a lè sọ pé o kó bọ fún àwọn Fúlàní bíi tiẹ̀ láti máa dáàbò bo màlúù vigilante ló pé kí ló ṣe jẹ́ pé Miyetti Allah lọ́ba vigilante lòún pé ṣé ó papọ̀ mọ́ra wọn ìjọba Nàìjíríà ní láti wá ìdí ọ̀rọ̀ yìí dáadáa kí wọ́n túṣu désàlẹ̀ kókó láti fi lè mọ̀ pàápàá jùlọ Àtíkù náà kí wọ́n túṣu désàlẹ̀ nítorí gbogbo wọn ló máa ní connection tí wọ́n jọ so pọ̀ Fúlàní ni wọ́n alásìkò ti tó tá a gbára wa àsìkò ti tó tá a máa gbára wa torí problem Nàìjíríà lélẹ́yìí o wọ́n á ṣe nǹkan wọn wá yìí lórí àwọn tí wọn ò nígbà kan sọ̀rọ̀ ẹ wo ìyá mi bàbá mi kí lẹ́yìn rí sọ sí ẹ bá wa comment ẹ like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ o ẹjọ́ yàwó yẹn pé Yorùbá Nation is the only solution la fi ń kí n pé ó dàbọ̀.